Ìgbà tá a máa fàdí àgbọn ṣe lóòsàn tá a máa jẹ ráìsì epo àti rẹ́sì àròsọ tí kò sáta kò sẹ́ràn kò sẹ́yìn but you dey okay tó bá ti rí mi rẹ́rìn. ẹ bá mi kí ẹ bá mi kí ẹ bá mi kí màmá mi o ẹ bá mi kí ẹ bá mi.
life and prosperity. Amen. And this is from Auntie Bidemi from Dublin. She wanted us to come and serenade you today. Happy 70th birthday, Grandma. Amima. Oh God. Fiber. Well, connect through. I want to me. God bless you. Only she like it. Yeah, thank you. Grandma smiled. Oh, she was shocked. Ami o ṣeun. Yes. Yes, ma. Okay, ma. Yeah. Ọmọ àrùn ọ̀gbọ̀ngbọ̀n ẹ bá mi kí màmá mi ó kí nẹ́nẹ́ mi yẹn. Ìpàkọ́ èdèlé tí láńgọ́ tìló ọkọ ìyá rẹ̀ ó kù ṣe. Ọwọ́ ọ̀tún dá ẹsẹ̀ ọbaala. Mọ́mí o, wá pẹ́ láyé, mọ́mí wá jẹ́wọ́ mọ́, ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlọ́jú, àkànlá papọ̀ sẹ́nu tírélà kùtù ẹ̀.
ijó, ijó, ijó.